Muiden rókòrò báyìí àwọn mẹ́ta náà wà nílé tó ti yé ìyàwó Muiden ìyàwó Muiden àti Àgbàlá Muiden wọlé báwọn ibi tó ti ń bára wọn sùn so mo ló ti fẹ́rẹ́ lẹ́rìí mẹ́rin so wọ́n ní Al-Qur'an tó ń kóòtì wọ́n ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀rí ọkọ̀ ó ti tó nítorí sọ nìyẹn because nígbà tó ń lọ sí registry nígbà yìí registry tí wọ́n lọ béèrè onígbà wedding wọn ti pé 90 days nígbà yẹn tí one of my sisters sọ pé tó bá lọ pé tí o ti pè ní 90 days they can dissolve the marriage and we try to but when do we get there woman tó wà bẹ́ẹ̀ ó ló pe ìyàwó Muiden àti Àgbàlá tó ń sọ fún update so ìyẹn ló mú ní wọ́n sọ pé wọn kò lè possible bẹ́ẹ̀ yẹn bó tiẹ̀ dá Muiden ò gbọ́dọ̀ divorce yẹn kò tiẹ̀ gbọ́dọ̀ divorce yẹn ní lọ́wọ́ tó wà yìí Muiden ò lè divorce nígbà tó bá sùn yóò lọ divorce fúnra ẹ̀ yóò lọ wá olóma sọ kó jáde kó wá divorce kó fẹ́ divorce kò sẹ́ tó máa sọ pé kó lọ divorce. wọ́n ti advice lọ́dọ̀ yàrá jẹ wọ́n ti advice pé kó lọ divorce. kó má divorce kó gbọ́dọ̀ Muiden ò gbọ́dọ̀ fún divorce. ìyẹn tó wá kó sí nǹkan bẹ́ẹ̀ yẹn. Muiden ò gbọ́dọ̀ fún ní divorce mo mọ̀ nǹkan tí mo sọ Muiden ò gbọ́dọ̀ fún ní divorce. bẹ́ẹ̀ni màá bá yín sọ̀rọ̀ later reason tí Muiden ò gbọ́dọ̀ fún divorce. ó máa fi ẹnu tó fi bọ ẹnu tí gbé ẹ ti bó òrìṣà ó máa fi dọ̀lẹ̀ báyìí. they cannot win this case tó wà lẹ̀ yes because evidence ń tẹ̀lé so the same way tẹ́ ṣe máa lulẹ̀ ẹ máa disappoint ara yín ẹ máa disappoint àwọn family yín because you are supporting irọ́ nítorí àtẹnujẹ tí wọ́n bá bí yín dá tí wọ́n bá bí group mọ́ yín ẹ̀yẹ charge Muiden sí court kí ẹ bá wọn tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ kí kéèsì yìí kó dé court mo ní tó bá já yín lójú tó ṣùọ̀ fún yín pátápátá ẹ gbé Muiden lọ sí court. owó àfẹ́ pẹ̀lú ìṣẹ́ṣẹ́ àwọn afẹ́ ìdáwó kù ẹ tó bá bí yín kú mo sọ tí wọ́n bá bí yín dá tí kéèsì yín dá yín lójú ẹ̀yẹ gbé Muiden lọ sí court ẹ wá wo àwọn tó máa dìde tó máa jẹ́rìí against Àgbàlá Gabriel èmi kìíní yìí máa ra tíkẹ́ẹ̀tì máa wá nítorí ẹ̀ èmi máa ná owó òbí ẹ̀